òun lẹ ti gbọ́ yẹn ta ló gbàdúrà kí ilé òun dàrú ta ló gbàdúrà pé kóun bímọ kẹ́lómi máa bá tọ́ kò sí rárá kò sẹ́ni tó gbàdúrà pé kóun kọ́lé kí ilé yẹn báyìí kóun tún mọ́wọ́ òun kóun fi dà á wó ẹ jẹ́ ká tún wò síwájú sí irú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n yà wọ́n yẹn kó wá jẹ́ pé bóyá ọkọ yẹn kò rí lè sówó láti tọ́jú ọmọ yẹn àbí pé láti wọn lọ sí school irú wọn lè máa rí lórí street àbí kó tí wàá jẹ́ pé wọ́n á ṣe step mother yẹn lọ́jọ́ kan táṣà ti yọ gbóngbó I will beat you today I will beat you today ọmọ yẹn ti mọ̀ pé tí n bá tún ṣe mọ́mì lọ́la I will beat you ni jẹ́ kí n sá lọ ọmọ bá di pé ó sá kúrò nílé ó dọ̀ máa bẹ bridge kùrùkẹ́rẹ́ ó di pé bóyá tó bá tẹ̀jẹ́ kọ́ ọmọ tó gbọ́n ni bóyá ibi tó ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ àbí kan ẹ̀dín náà rí pé káfàǹṣà lọ́hùn náà gbèlò àbí ṣòkòtò báwo ló ṣe fẹ́ padà lọ sọ́dọ̀ yẹ á di pé bóyá owó kéékèèké tó bá rí á máa fi tàn kan nínú traffic ẹ̀dẹ̀ mọ́ traffic wẹ́ mọ́ ní gbogbo sùlù bó ṣe rí tó yẹ pé mọ́tò kan gba ọmọ mi dànù ibo ni wọ́n fẹ́ sọ pé wọ́n máa wá rú ọmọ yẹn sí wọ́n ti bà dream rú ọmọ bẹ́ẹ̀ yẹn jẹ́ nìyẹn kò ní future ọmọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mo tó wáyé pé bóyá ó wá rí oore ọ̀fẹ́ látọ̀dọ̀ lọ́hùn ó wá rá láàánú kan tó kàn tiẹ̀ mú mọ́ra ọmọ yìí mo rí pé oníwà o jẹ́ ìfà ẹ̀ mọ́ra o ìgbádàgbòdò tó di pé irú ọmọ yẹn bóyá ó rẹ́ni tó wá rán lọ sí school tó dọlọ́lá lọ́la tó dọlọ́rọ̀ lọ́la gba ilẹ̀ máa rí bàbá àwọn akágbádá yẹn báyìí this is my son that is my daughter is getting married ṣe tọ́jú ẹ̀ tèmi ojú pé tẹ bá ṣàtìrí pé ó likely kí ìyapa wà láàrin lọ́kọláya yẹn ẹ má ṣòpò dáwọ́lé rárá ibi tá a bá ti ń bára wa ṣe lọ́rẹ̀ẹ́ náà láti máa wò pé kò dá mi lójú pé wà ọkùnrin máa tẹ́ mi lọ́rùn o àbí kò dá mi lójú pé ìwọ obìnrin máa tẹ́ mi lọ́rùn torí ìyapa àwọn ọmọ yẹn nìyá máa ń jẹ ọmọ mi tó jẹ eré kàtà tọkùnrin nìyẹn eléyìí tó jóbìnrin nígbà tó wáyé pé bóyá stepfather ìbúrú àbí nǹkan kan àdìpọ̀ sákúrò ńlé lọ́bọ́ sọ́rọ̀ àwọn bọ́ìsì at what age wọn kì í bẹ́ńdẹ́ wọ́n dáṣẹ́ ní kíní tàn wí yìí ló bá di mom at teen ọmọ tán sì ń tọ́ tó ń tọ́ mọ irú ẹ̀yin náà ìwòrú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré bóyá ńgbà tó wà lọ́dọ̀ àwọn parent tó rí ìyá àti bàbá tán jí láàárọ̀ tó ń hug ara wọn tó ń dìmọ̀ ara wọn tó ń bára wọn sọ pé if I grow up I want to be like my mommy and dad báwo ni irú yẹn ṣe fẹ́ wáyé àbí tó tẹ̀ tí wọ́n á nà sẹ̀ ní máìdì pé I want to be a lawyer I want to be a doctor ẹ sọ fún mi irú ọmọ bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe fẹ́ di lọ́ọ̀yà ṣé nǹkan tá à ń sọ yìí ló ti fẹ́ di lọ́ọ̀yà ni àbí ló ti fẹ́ di dókítọ̀ mo lọ́ọ̀rẹ́ kan time kan àwọn parents ẹ̀ wọ́n need láti separate she was about 15 years nígbà yẹn tá bá ti ń ṣiṣẹ́ lọ́nu class pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ Tósìn ó ti ronú lọ tó bá máa fi lajú báyìí kó gbọ́n nǹkan tẹ́ ń sọ omi ló máa jábọ́ lójú ọmọ tá à ń sọ yìí torí kí ni wọ́n máa ní what's wrong with you I miss my daddy torí pé ìyá àti bàbá ẹ̀ wọn ò jọ sípò ni ẹ máa wúrú ọmọ bẹ́ẹ̀ kí ni nǹkan tí olùkọ́ ń kọ́ ń gbà yẹn tó fẹ́ wọ̀ lórí ẹ jẹ́ kí n wo àwọn nǹkan tí wọ́n send sí wa àwọn tí wọ́n send greetings sí wa ẹ jẹ́ kí n kà jáde ẹni yìí ní pé ká bá òun kí ọ̀rẹ́ òun Oríyọmí Lawal ó ní pé ká bá òun kí ọ̀rẹ́ Olúwa Ògúnyẹmí fún birthday tó máa ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pé ká bá òun kí ọ̀rẹ́ Olúwa Ògúnyẹmí pé happy birthday ọ̀rẹ́ Olúwa Ògúnyẹmí ní ọ̀rẹ́ Olúwa Ògúnyẹmí happy birthday láti ọ̀dọ̀ Oríyọmí Lawal also láti ọ̀dọ̀ Walex Calex Facebook tiẹ̀ nìyẹn Walex Calex ní pé ká bá òun kí ìyàwó òun ò pé happy birthday to her kí lórúkọ ìyàwó wọn wọn ní Mrs. Kalejaye so that means kí Mr. Kalejaye kí Mrs. Kalejaye pé happy birthday orí ọ̀rọ̀ yẹn náà ni màtúrọ̀ ọ̀rọ̀ yẹn ń ká mi lára gan ìyapa láàrin lọ́kọláya ṣé nǹkan tó dáa ni kò ń ṣe nǹkan tó dáa àwọn nǹkan míì ta tún rí nínú ẹ̀ ojú pé bad company ọmọ yẹn tó bá lọ bọ́ sọ́wọ́ ẹni tí ò dáa àwọn ọ̀rẹ́ burúkú tẹ́ pọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ bọ́ ṣe ń fa kinní kan lẹ́ẹ̀gì kinní kan téèlì ìmọ̀ àdìpọ̀ ń fa kinní kan lẹ́ẹ̀gì kinní kan tíl tí wọn ò bá tí ì fà báyìí swaga wọn ò tí ì lè jíjà àbí kò ń jíjà swaga yẹn pẹ̀lú kinní kan téèlì kinní kan lẹ́ẹ̀gì kùrùkẹ́rẹ́ mental touch àdìpọ̀ wọ́n ṣe ń lọ rehabilitate ẹ̀ for how long nìyẹn ọwọ́ àwa òbí ló wà kó ń ṣọwọ́ àwọn ọmọ
àwọn kan send comment sí wa láti Facebook. Mr. Sunday Okoko send message sí wa láti Facebook. Kí ni wọ́n sọ? Ó ní òyìnbó ló fi kọ́ máa translate sí, but I can never be separated from my wife no matter what. Mr. Sunday Okoko ní kò sí nǹkan náà tó lè ya àwọn àti ìyàwó àwọn. Kò sí nǹkan náà. Àwọn èèyàn tí mo fẹ́ nìyẹn, kò sí nǹkan náà. Àwọn obìnrin ó pọ̀ sí wa lọ́wọ́ náà. Bóyá kọ wa ọ̀rọ̀ wọn mú dáadáa fún wa mọ́ kékeré kan. Bóyá ó ti ń fún wa ní 1,000 sórí tẹlifíṣàn tẹ́lẹ̀ pé máa ìdààmú tí ń lọ wà lórí tẹ́lí o. Ló bá di pé from 1,000 naira ó reduce ẹ̀ sí iye tí ò tẹ́ wa lọ́rùn. Adila. Mi ti kúrò ní Sírìlérè. Ọlọ́run ṣògo ni mi ta sí. Ṣé Ọlọ́run ṣògo yẹn ẹ̀yin ò rí pé àwọn ọmọ tá a ti bí, àwọn ọmọ kéékèèké tá a ti bí sílẹ̀ yẹn, àwọn ọlọ́mọ àforíkò. Àwọn ọmọ ọlọ́mọ tó yẹ kó jẹ́ pé ká ní sùúrù. Ìka ikú àwọn dáàdi wa lọ́la ká ṣàrọ̀gẹ́ẹ̀dì ẹ̀ torí ẹ̀yin mọ̀ pọ́jọ́ ẹ̀yẹ wa ọjọ́ wedding àwọn ọmọ yẹn ni àbọ̀jọ́ tó bá tẹ̀ wọ́n ṣe graduation ọjọ́ tó jẹ́ pé ó máa jẹ wájú ohun gangan nìyẹn. Kí lẹ feel? Separation between parents kò ń ṣe nǹkan tí ó yẹ o torí ìdí èyí mú rọ̀ wá ibi tí irú ẹ̀ bá ṣẹ̀ sí Ọlọ́run á bá yín parí ẹ̀, Ọlọ́run á bá wa parí ẹ̀, Ọlọ́run á jẹ́ kí agbọ́ra wa yé lọ́kọláya ilé wa ò ní dàrú. Ẹ ti mọ̀ pé lórí ètò Akiyin kíkí òun náà ní títí wa. Mr. Monsuru wọ́n kí ìyàwó wọn pé wọ́n kó ọjọ́ ìbí wọn, pé wọ́n kó ọjọ́ ìbí pé ẹ̀mí wọn á ṣe púpọ̀ o. Wọ́n dẹ̀ sọ pé I love you lots. Ara nǹkan tá à ń sọ ní ọ̀rọ̀ bífẹ̀ẹ́ láàrin lọ́kọláya òun náà là ń sọ. Ẹ sì mọ̀ pé lórí ètò yìí lẹ́yìn kíkí àwọn orin tẹ́ bá fẹ́ a tún máa ń play ẹ̀ fún yín. Látọ̀rí Facebook náà wọ́n tún ní pé ká play àwọn orin kan fún wọn. Ẹ jẹ́ ká lọ gbọ́, mò ń bọ̀ náà. Shade, Oyana. Ó ti pẹ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀, ó ti pẹ́ tí mo ti ń tó sí ẹ ò Shade. Ọjọ́ ń lọ, ọ̀sẹ̀ tó lọ mú pé táàtì Shade. I dey beg you say make you marry me, you tell me say you no ready, hold the job. Ọmọge dákun gbọ́ tèmi jọ̀wọ́ má jẹ́ kí n lọ́kọ mi tí o. I love you die, I need you die. Baby mi jọ, please come be my wife. Jẹ́ ń gbé ẹ lọlé, mọ́mí mi retí ọmọ, marry me oh baby. Bàbá mi retí ọmọ, you know I love you, ọmọge wá fẹ́ mi. Jẹ́ ń gbé ẹ lọlé, mọ́mí mi retí ọmọ, marry me oh baby. Bàbá mi retí ọmọ, you know I love you, ọmọge wá fẹ́ mi. I say I need you girl, you say you need some time. But time me no dey girl, answer me on time. I dey beg you say make you follow me, you tell me say you no love me, hold the door. Ọmọge dákun ṣe tèmi jọ̀wọ́ má jẹ́ kí n lọ́kọ mi tí o. I love you die, I need you die. Baby me jọ, please come be my wife. Jẹ́ ń gbé ẹ lọlé, mọ́mí mi retí ọmọ, marry me oh baby. Bàbá mi retí ọmọ, you know I love you, ọmọge wá fẹ́ mi. Jẹ́ ń gbé ẹ lọlé, mọ́mí mi retí ọmọ, marry me oh baby. Bàbá mi retí ọmọ, you know I love you, ọmọge wá fẹ́ mi. Wọ́n retí ọmọ,
àní wọ́n retí ọmọ. Wọ́n retí ọmọ. Jẹ́ǹdé ẹ lọlé, mọ́mí mi retí ọmọ. Marry me oh baby, bàbá mi retí ọmọ. You know I love you, ọmọge wá fẹ́ mi. Kí mọ̀gún nílé méjì ọ̀tún náà kan mọ́lísà mẹ́sàn-án mọ́lísà jí gbégbá ọjọ́ mọ́lísà jí gbé àgbọ̀n lóṣù ìka ṣe jìnnà gbọ́dọ̀ tèmi ò kó tó. Àyànbìnrin náà dé o, àyànbìnrin náà dé o, ó gbórin dé ó gbẹ́lù dé, àyànbìnrin náà dé o. Ọ̀kadì ọmọ yìí. Àyànbìnrin náà dé o, àyànbìnrin náà dé o. Gbóríndé ó gbélùdé àyànbìnrin náà dé o. Ẹ gbóhùn òkè ká gbọ́ náà. Tẹ́lẹ̀ ó mọ̀. Tẹ́lẹ̀ ó mọ̀. Tẹ́lẹ̀ ó mọ̀. Tẹ́lẹ̀ ó mọ̀. ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lórí àpáta o. Wọ́n gbà pé mi lọ̀gá ńlá o, ìbá wá sí pàṣọ wọn ilé bàbá Bàrákà o, mo gbà kan
Paso, àwọn tèmi wọ́n ń gbọ́. Because they know I will never disappoint them. But àpòkùn bó ṣokòkun lòun ò ní jẹ́. Oògùn wọn ti bàjẹ́ o, wọ́n fẹ́ bọ́kọ̀ bọ́ bàjẹ́.